Hello. Ẹ káàárọ̀ mà. Yes, sir. Nítorí wọn náà kọjá pọ̀ díẹ̀ ṣùgbọ́n máa kàn gbé short. Okay ma. Mo jẹ́ ọmọ 42 years, mo ti bímọ méjì. So mo ṣe wedding at the age of 30. Àkọ́bí mi 12 years, second born 8 years. Mo wá ní ìdádúró díẹ̀. Nǹkan tó wá ṣẹlẹ̀ ní pé ọkọ mi tí iye ẹ̀bá wa tó wà pẹ̀lú gbogbo àwọn àbúrò ẹbí mẹ́ta. Wọ́n á lò bí oṣù mẹ́ta. Tí ọkọ bá ti lọ, kó bá ti pọ́sẹ̀ méjì, bàbá ọkọ náà tún dé. So bí gbogbo wọn ṣe wá ń dé sí mi lọ́rùn ní gbogbo ìgbà ọkọ mi ò dẹ̀ ṣiṣẹ́ kankan láti bí ọdún méjì báyìí. Àárín yẹn ò yé mi mọ́ ni. Ṣé kò jù bẹ́ẹ̀ yẹn lọ mà? Kò jù bẹ́ẹ̀ lọ sà. Ọlọ́ọ̀bá ń gbọ́ ẹ lè kọ́ hip hop. Ọlọ́ọ̀bá tẹ́lẹ̀ rí ìyá ọkọ mi bí ọmọ mẹ́ta. Wọ́n á lo oṣù mẹ́ta. Tí wọ́n bá tún wá lọ tán bàbá náà tún wá á tún wá lo ọ̀sẹ̀ méjì tàbí ọ̀sẹ̀ mẹ́ta. Ẹ mọ̀ wọ́n ni màá fi yín kọ script. Ṣé ẹ gbọ́ mi mà? Mo ń gbọ́ sà. Ayé yín ò ní bàjẹ́. Àmín. Ẹ ti súnkàn gírí nìyẹn wípé ọkọ mi ò ṣiṣẹ́ látọdún méje. Àwọn ẹbí ọkọ mi ò dẹ̀ mọ́ fún mi àbí bẹ́ẹ̀ kọ́ mà? Bẹ́ẹ̀ni sà. Wọ́n ṣàmọ̀ kọ́ mà àwọn òṣìṣẹ́ àbí? Bẹ́ẹ̀ni sà. Kó tó di pé wọ́n tún wá lóṣù mẹ́ta lọ́dọ̀ yín pẹ̀lú ọmọ mẹ́ta. Èyí náà lẹ́tùn máa bọ́ wọn àtọkọ yín àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ni sà. Marriage yín ti pé ọdún mélòó báyìí mà? 12 years. Ẹ ti bí ọmọ mélòó? Ọmọ méjì náà ni. Ṣé ilé ara yín lẹ̀ ń gbé pẹ̀lú ọkọ yín? Èmi mo kọ́lé, òun kó wá bá mi ni. Ẹ̀yin gan lẹ tó kọ́lé? Bẹ́ẹ̀ni. Àbí kí ni èjì yín mà? 42. Kí ni èjì ọkọ yín? 48. Iṣẹ́ wo lọkọ yín ń ṣe? Nọ́mbà ni ó níyàwó tẹ́lẹ̀, ìyàwó yẹn ti lọ, ìyàwó yẹn wá fọmọ méjì lẹ̀. Ọmọ méjì tí ìyàwó fi sọ́dọ̀ yìí ẹ̀mí ìyá wọn kó wá sí ní táwọn lóṣù mẹ́ta. Kí ló ṣẹlẹ̀? Ṣé bí ìyá náà wà nílé ọkọ tiẹ̀ náà ló wà? Ilé ọkọ kẹrin nìyá. Ilé ọkọ kẹrin? Nìyá ẹ̀ wà báyìí. Ìyá wà báyìí? Bẹ́ẹ̀ni. Ok. Ọmọ méjì tí ọkọ yín bí tẹ́lẹ̀ wọ́n wà lọ́dọ̀ ìyá ọkọ yín wọ́n á wá ká wọn náà wá. Àwọn ọmọ yẹn náà ló máa ń kó wá sí mi pẹ̀lú àwọn àbúrò ẹ̀. Wọ́n wá jọ ọmọ mélòó? Wọ́n jọ ọmọ mẹ́rin. Táwọn àbúrò ẹ̀ bá wá lọ wíkẹ̀ndì tó bá náà wá lọ lóde wọn lóṣù méjì oṣù kan wá lọ. Tó bá ti lọ tán ìyá náà máa fẹ́rù dé pẹ̀lú àwọn ọmọ méjì. Tí ìyá bá lọ tán bàbá náà wá lóun wá bá wa ṣeré ni. Kì í dẹ̀ ṣó nìkan ni ìyá yẹn bí. Ṣùgbọ́n ní first born ìyá yẹn ń bímọ káàkiri ni. Ọ̀tọ̀ ni bàbá ọkọ mi. Ọ̀tọ̀ ni wọ́n ní bàbá ọkọ mi ti kú. So àwọn àbúrò ẹ̀ yẹn tí wọn bóyá àwọn náà ò tó ní bàbá ni kò yé mi mọ́. Wọ́n ti sún kàn gírí. Ok. Bàbá tí wọ́n á sọ́dọ̀ yín yẹn ń sìn bàbá ọkọ yín náà kọ́ kì í ṣe bàbá ọkọ yín lẹ́ni yẹn. Òun kọ́ ló bí ọkọ mi ṣùgbọ́n ṣùgbọ́n òní kí ni? Òun ló ń fẹ́ ìyá ọkọ mi ń sìn. Òun náà tún wá sọ́dọ̀ ti yín náà. Ó ní new husband ìyá yẹn báyìí. A tún wá lu ọ̀sẹ̀ mélòó? A lọ ọ̀sẹ̀ méjì ó lè mú sìgá àárọ̀ lálẹ́ ó lè mú ọtí ọ̀tún lálẹ́ bàbá yẹn ó sójà ní. Òun máa pàṣẹ ní. Gbogbo ẹ̀ ti sún mi. Kí ló dé? Ó ti sún mi. Ẹ má sọkún mọ́, ẹjọ́, ẹ ṣe sùúrù, ẹ lò mà, ẹ farabalẹ̀ gbọ́ tèmi, ẹ má bínú, ẹ má sọkún mọ́, ẹjọ́ torí Ọlọ́run, ẹjọ́ ìmọ̀ kó lé tó bá ẹ má bínú, ẹ má sọkún jàre, nǹkan má dé báyìí o, ẹ má sọkún mọ́, ọ̀rọ̀ yín ti dayọ̀ lórí ètò láàárọ̀ yìí mà, ẹ lò mà, ẹ má sọkún mọ́, ọ̀rọ̀ yín ti dayọ̀ lórí ètò láàárọ̀ yìí. Ẹnu ojú yín nú arábìnrin ṣé bẹ́ẹ̀ yín ti pè sórí ètò àbí bẹ́ẹ̀ kọ́? Ṣé bẹ́ẹ̀ ti pè sórí ètò àbí bẹ́ẹ̀ kọ́ mà? Ẹ̀yin ẹ farabalẹ̀ gbọ́n tí mo fẹ́ sọ àti táwọn ọlọ́gbọ́n ayé fẹ́ sọ ẹ farabalẹ̀ báyìí mà ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Tó fi di pé ẹ wà emotional báyìí tẹ́ fi ń sun ẹkún báyìí ẹ ti rò débi pé ó possible kẹ́ ti ní IBP gan. Ẹ wá farabalẹ̀ báyìí ẹ má sunkún mọ́ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. It's okay ma. It's okay ma. Iṣẹ́ wo lẹ ń ṣe? Wọ́n ń ta Redmade. Redmade lẹ́ ń tà? Bẹ́ẹ̀ni, mo ní boutique tẹ́lẹ̀ wọ́n ti jẹ́ tán. Wọ́n ti jẹ́ tán. Ẹ lọ́kọ yín ṣiṣẹ́ wo tẹ́lẹ̀ mà? Plumber. Ṣé kò wá ríṣẹ́ gbà mọ́ ni àbí kí ló ṣe látọdún méjì tẹ́ sọ pé wọ́n wà nílé wọn ṣiṣẹ́? Ẹ̀kọ̀ọ̀kan tó bá lọ tó bá dé náà ló mọ̀ pé
ìbòmíràn lòun ṣiṣẹ́ wọn sanwó ìyá ẹ̀ ló dẹ̀ mọ́ ń gbowó lọ́wọ́ ẹ̀ ìyá mọ́ ń pàṣẹ fún mi. ẹ lò mà ẹ gbọ́ tèmi ṣẹ́yìn náà làkọ́ bí ìyá àti bàbá tiyín náà. mo láwọn ẹ̀gbọ́n bíi méjì àwọn ẹ̀gbọ́n mi gbọ́n ìjà tí wọ́n ní wọ́n ti fogun dè mí mọ́lẹ̀ fún àwọn tí sọ sọ́sọ́ mi ò gbọ́. bẹ́ẹ̀ni àwọn ẹ̀gbọ́n yín rí sọ ẹ wá gbọ́ tèmi fẹ́ sọ yìí mà ẹ̀gbọ́n tí mo fẹ́ sọ yìí àti tí àwọn tó jẹ́ bàbá mi màmá mi tó wà nílé àwọn àǹtí mi tó fẹ́ bá yín sọ lórí ètò ẹ kọ́ gbọ́ tèmi ìná kẹ́ fi sọ́wọ́ sí yín mà. ìwọ tó ń gbọ́ mi ní dédé àkókò yìí gbọ́ tí mo fẹ́ sọ yìí o má jẹ́ kí ẹnikẹ́ni ba yí ẹ jẹ́ o kábíyèsí ọlọ́run ìlọrí ojúgò ọ̀pọ̀lọpọ̀ èèyàn nú ayé ò nífẹ̀ẹ́ rẹ o ìtàn rí gbà lọ́wọ́ ẹ̀ ni wọ́n nífẹ̀ẹ́ o kò sí bó ṣe máa fún wọn wọ́n á máa pọ̀ sí ni kò sí bó ṣe máa fún wọn wọ́n á máa pọ̀ sí ni ó dijọ́ tó bá sọ pé ò fún wọn mọ́ kó o tó mọ̀ kí wọ́n nífẹ̀ẹ́ èyí tó wà lọ́wọ́ ẹ̀ ni wọ́n nífẹ̀ẹ́ gbọ́ tèmi má lo ìgbésí ayé ẹ láti pílìsì ẹnikẹ́ni kọ́kọ́ pílìsì ara ẹ náà wọ́n ní fẹ́ràn ọmọ làkejì gẹ́gẹ́ bí ara ẹ ẹlòmíì fẹ́ràn ọmọ làkejì gan ju ara ẹ lọ o ó ṣẹlẹ̀ bí nínú ìrìn àjò ìgbéyàwó mà arábìnrin màá béèrè kan lọ́wọ́ yín mà yín lẹ́ máa dáhùn bí ẹ ṣe ń bá a lọ yìí mà ṣé wọ́n fẹ́ tún ti ọ̀tá yín ṣe ni àbẹ́ ṣe ń bá a lọ yìí wọ́n fẹ́ bà tọ̀tá yín jẹ́. mo kàn ń wò ní pé kí wọ́n máa ka ọkọ̀ fún mi tó ń tẹ́ ọkọ̀ àbọ̀ mi ọkọ̀ tí mo fi máa ọkọ̀ àbọ̀ ní skul gbogbo yẹn ṣaláìsì tó mi wà kí wọ́n máa ka ọkọ̀ fún mi. ẹ ti fi ọkọ̀ kan tẹ́lẹ̀ nígbà tẹ́ wà ní skul. ìgbà tí mo wà ní skul. ẹ gboyún gbà yẹn ni. ọkọ̀ yẹn ti ṣaláìsì. lẹ́sẹ̀ wàá fẹ́ alàgbà yìí. eléyìí náà bó ti mọ̀ wá lọ. ẹ lò mọ̀ ẹ farabalẹ̀ ẹ ṣẹ̀ wàá fẹ́ alàgbà tẹ́ fẹ́ yìí. Ọjọ́ wa fẹ́ alàgbà tí mo fẹ́ yàtọ̀ ọmọ yẹn ti tó sẹ́yìn yẹn. Nọ́mbà tẹ́ mú yìí èmi ò rò pé nọ́mbà tó lè jẹ́ kí yẹn rógolò lókè ìpẹ̀lẹ̀ ayé ni ẹ má bínú o ẹ̀yin fún ara yín dẹ̀ ni ẹ̀ kì í ṣe ọmọdé 42 lẹ́wà yìí kó tó di pé ẹ pè sórí ètò pẹ̀lú ẹkún tẹ̀ sùn sìn àmọ́ iye ẹkún lẹ ti dá sún ní kọ̀rọ̀ yàrá tẹ̀ tó nujú nù fún ara yín tẹ̀ tó mú fọ́ọ̀n. ìyẹn tèmi ó sọ lélẹ́yìí ní tó wà lẹ́yìn kò la wàhálà kankan lọ ẹ mọ tẹ́ máa ṣe é sìn. ẹ make up mind yín sìn báyìí ẹ wàá pe ọkọ yín tán bá dé lálẹ́ ṣé wọ́n ti jáde báyìí bọ́n wà ń bẹ̀ yẹn. wọ́n ti jáde. ẹ wàá pè wọ́n tán bá ti dé ńrọ̀lẹ́ tàbálẹ́ ọlọ́jẹ́ kan rà ànúgbà ẹ wàá pè wọ́n jókòó kalẹ̀ ẹ wàá jẹ́ kó yín wọn pé bàbá alágbájá kò sí nǹkan kan ṣọ́ọ̀pù mọ́ o kódà gbèsè ti wà ńlẹ̀ fọ́ta yín ṣé ẹ̀ ń gbọ́ mi arábìnrin. mo ń gbọ́ yín sọ. èmi ò lágbára àti bú ẹnikẹ́ni mọ́ nínú ilé yìí o torí kò ní dáa etí iṣẹ́ tí mo tún fi ọjọ́ àárọ̀ mi ṣe kí n tún lọ fi lé yáwó mo ti yáwó mi kàn sọ fún yín ni ṣé ẹ̀ ń gbọ́ mi arábìnrin ẹ mọ́ pamọ́ra mọ́ ṣé ẹ̀ ń gbọ́ mi mà. ìlágbára àti bú ẹnikẹ́ni mọ́ tó fi dórí ẹ̀yin gan. ìlágbára àti bú ẹnikẹ́ni mọ́ nínú ilé yìí kì bá dẹ̀ da èmi ò ní kí màmá má wá àtàwọn ọmọ yòókù nìkan mọ̀ wá wọn á pẹ́ fún wa wọn á jèrè wa ṣùgbọ́n èmi ò lágbára àti bú ẹnikẹ́ni mọ́ nínú ilé yìí ẹ má fi wọ́n náírà alẹ̀ fẹ́ ẹnikẹ́ni mọ́ ṣé ẹ rí iye ọkọ yín tí ń wá tí ń kàn ọmọ wá yẹn àbí bẹ́ẹ̀ kọ́ ó rí pé oúnjẹ ń jẹ àwùfẹ́ bí ó pa òun ni kábíyèsí elédùnmarè ọmọ rí oṣẹ́ for the past 2 years ó dẹ̀ wá lé ọkọ 4 ló ti fẹ́ ọkọ tó tún wá fẹ́ náà lélẹ́yìí kì í tún ṣe bàbá ọkọ tiyín òun náà tún wá wọ́jọ́ mọ́ pàṣẹ ìrùpọ̀rọ̀ yìí ìrùpọ̀jú lásán ni tóra nígbàgbọ́ nù nílẹ̀ Yorùbá wípé kulubé wà ìrùpé wọn tí ì lo kulubé fún yín bẹ́ẹ̀ ṣe wáyé mà ẹ sọ́ọ̀sì páwọn ẹbí yín ti ta yín nù bó ṣe mí náà ti bá sọ bẹ́ẹ̀ fún àbúrò mi tàbí ẹ̀gbọ́n mi tí ò bá ti gbọ́ máa fi ilẹ̀ nínà ìwọ ló nígbésí ayé ẹ ìgbà tó má bẹ́ẹ̀ dé pẹ̀rẹ̀pẹ̀rí odò ó ṣeéṣe kó jẹ́ ó là ṣùgbọ́n ńgbà yẹn náà ìwọ nìkan náà ni ó kù ìwọ nìkan náà ló gbàgbé lè bú ẹ torí a sọ fún ẹ ò gbọ́ ẹ sọ fún ọkọ yín ẹ lágbára àti bú ẹnikẹ́ni mọ́ ṣé ẹ gbọ́ mi arábìnrin tó bá ṣeé ṣe ẹ mọ̀ dáná kankan nù lé mọ́ pé ẹ lágbára ẹ ní gbèsè ti kúnlẹ̀ ẹ̀yin lẹ́ lọ rán jẹjẹ fúngbà díẹ̀ ní ṣọ́ọ̀pù ẹ bá dẹ̀ mọ́ dáná ṣọ́ọ̀pù ni
torí bẹ́ẹ̀ ṣe ń bá a lọ yìí ẹ mọ̀ jẹ́ ń tàn yín tẹ́yìn náà bá rò dáadáa ìdílé tẹ́ ti gbé ní ọkọ yìí ó fẹ́ lágbára díẹ̀ ó fẹ́ ní agbára díẹ̀ ẹ fẹ́ yàwó níbòmíì Olúwabùsọ́lá ni wọ́n á jẹ́ Olúwabùkọ́lá ni wọ́n á jẹ́ ẹ dẹ̀ lọ sínú ìdílé mi lọ mú ìyàwó ńgbà míì tàbí ní ọkọ nígbà míì bí ìgbésí ayé ọkùnrin yìí ó ṣe bàjẹ́ tàbí tóbìnrin yìí ó ṣe bàjẹ́ fún ẹ tó bá wà ní ìrìn àjò gbéyàwó yẹn tó fẹ́rẹ̀ sínú ẹ̀mí á mọ̀ yìí pé ṣé n ti ń ṣẹlẹ̀ yìí ṣó lè mú ìgbésí ayé òun mọ́ tẹ̀síwájú báyìí ẹgẹ́ bí ọkọ tàbí ìyàwó bẹ́ẹ̀ ṣe ń bá a lọ yìí Ọlọ́run jẹ́ kó lẹ́yìn dáadáa ni o ẹ ṣàmímà ẹ dẹ̀ gbọ́ tí mo fẹ́ ẹ lò mọ́ kí lẹ̀ ń rò. nǹkan tí wọ́n ń rọ báyìí ni pé bóyá báyìí tí ìjẹta ní ìyá ọkọ àtàwọn ọmọ ń lọ bàbá ìyàwó náà ó sọ pé ó máa dé ní next week so kan tó dé yẹn bóyá kémi àtàwọn ọmọ ká tilẹ̀kùn pákásá lọ. lọ síbo. màá bóyá máa lọ káwọn ẹ̀gbọ́n mi tán wà ń bè kí n lóṣù kan bẹ̀ nígbà tọkọ náà ò bá rí léwọ̀ wọn àwọn olùyàtọ̀. ok ẹ wàá tilé pa. màá tilé pa ọkọ náà tó ti fi ṣẹ́ dèmi àtàwọn ọmọ ti sá lọ wá tilé pa. ṣé tó bá tilé pa yẹn ọkọ yín ò lè jálé yẹn kò lè jálẹ̀kùn yẹn. ẹni tó bá jálẹ̀kùn tó bá ń dágbé tẹ́bí bá fẹ́ pakú wá tilẹ̀kùn àwa gbígbà kò sáà lè sálé mọ́ mi. arábìnrin bó lẹ ṣe ń ṣe báyìí láì ṣe pé ẹlẹ́yìn kankan mà ẹlẹ́yìn ṣe ń ṣera yín báyìí ẹ ṣe wá sá lọ nítorí àwọn tí ò tó nǹkan tó wà ńlẹ̀ yìí ẹ ṣe wá sá lọ ẹ fi ṣe tí ń sílẹ̀. àti fi wà sọ kò sí nǹkan tá a fi. ẹ lò mà alẹ́ yẹn pé ọkọ. ó yé mi. ṣé tẹ bá ti lọ sọ́dọ̀ àti yín fóṣù kan yẹn mà ẹ máa tajà ṣọ́ọ̀pù àbí. mo lọ́mọ iṣẹ́ tó ń tajà sí ìgbà sí ilé. òkè tó bá wá wọlé tó jálẹ̀kùn kọ́ tó ń jálẹ̀kùn tán wọnú ilé kọ́. tó bá dẹ̀ dé wọ́n dé síra wọn lọ́rùn nígbà tí mi ò bá sílé. tó bá wá dé síra wọn lọ́rùn yẹn mà tẹ́ ẹ bá tètè wá wálé ṣé nǹkan ò lè ṣọ̀tá yín bẹ́ẹ̀ yẹn ẹ̀yin sọmọ Yorùbá ń ti yín àbí. ó ti yé mi. ayé ò mọ̀ ní dá yín gúnlẹ̀ wọn mọ̀ ní yánlẹ̀ fún yín wọn mọ̀ ní yánnu ilé fún yín. ó ti yé mi. ṣé ó ti yé yẹ ìmọ̀ ní rẹ̀ tí ó gbèrú lórí yín. àmísà. ṣẹ́yẹ láfíríkà ti yẹn sọmọ Yorùbá ń ti yín. ìbá tó máa ṣe báyìí pé tó máa ti dé mọ́mì oníbẹ̀ mi ò ní lè mọ́ bọ́ yín mọ́ o. mọ́mì kọ́ ni ká ẹ sọ fún alẹ́ yìí ẹ sọ fún ọkọ yín ọmọ náà làárọ̀ síná. mo ti sọ fún ọkọ tẹ̀ mẹ́wàá ó lóun ṣàlélẹ́ yà wọ́n. tẹ́ wàá sọ fún mọ́mì náà lélẹ̀ ẹ wá confront ìyá yẹn gbà yẹn tí ìyá yẹn náà bá ti mójú tí wọ́n mọ́ra tó ti yẹ yín mà ẹ̀yin wá confront wọn pé mọ́mì ìyìn lè máa bọ́ yín mọ́ o gbèsè ti kún mi lọ́rùn gbèsè ti kúnlẹ̀ ìyìn ní àǹfààní àti máa bọ́ yín mọ́ àtàwọn ọmọ sọ̀rọ̀ mi ti yẹ yín sìn. bàbá náà tí ń wá sílé torí àlè ìyá náà ló jẹ́ tí ń wá sùn ọ̀dọ̀ yín bè yẹn. àlè yín náà wá ṣe bá ìwọ lọ àbí ìwà gbà ìwọ lọ. oúnjẹ nìkan kọ́ ló ń jẹ ń tiẹ̀ ó lè mọ tí ìgò márùn lórí ìjókòó. ta ló ń rà á fún. sìgá náà fi kan kan. ta ló ń rà á fún. àdúgbò ló máa ti gbà ní gbèsè tí bá wá dé lálẹ́ wọn ní bàbá ọkọ mi ti wá gba ọtí márùn lọ́sàn-án yìí o. ta ló wá máa ń sanwó. mo ti lọ bá gbogbo wọn jà ládùúgbò mi ò sanwó ọtí àti sìgá mọ́ owó oúnjẹ gan ò sí mi ò sanwó ọtí àti sìgá mọ́ Ọlọ́run ní jẹ́ ká pa mí. ṣé tẹ́lẹ̀ ẹ máa ń san tẹ́lẹ̀. mo san bí ẹ̀ẹ̀mejì ni mo wá yarí bàbá yẹn wá láwọn olùjọ́dọ̀ wa mo rò pé kádàrá wọn lẹ̀ ń lò torí tí ìbá ibi kádàrá wọn lẹ̀ ń lò só ti yé yín mà táwọn ẹbí yín kọ́ fún yín tẹ̀ ń parẹ́ yẹn ó yẹ kẹ́ ẹ ti mọ̀ yìí pé nǹkan kan ń ṣẹlẹ̀ bóyá kádàrá wọn lẹ̀ ń lò máa fura sẹ́yìn gan báyìí sìn ibẹ̀ bá kọ́ gbogbo tán fi ń lọ yín mà tán fi ń lọ yín kò yẹ kó le tó bẹ́ẹ̀ mà ẹ tó wá sákò òun lé nítorí ìyẹn ilé tẹ̀yìn fi ojú ogun ara ti yín kọ́ àbí mo ti sákò òun lé ni. mà ẹ sọ fún kálukú wọn ìlágbára àti bọ́ ẹnìkankan mọ́ só ti yé yín mà wọn há dé ní value mọ́ gbèsè ayé yín só ti yé yín ìlágbára àti lè bọ́ ẹnikẹ́ni mọ́ ńgbè bí bábọ̀ ń kálukú ó padà síbi tó ti ṣe kíni tó ti gbé wá tẹ́ ẹ dórí ọkọ yín gan ẹ mọ̀ bọ́ mọ́ for now ẹ mọ̀ bọ́ mọ́ for now ẹ mọ̀ bọ́ mọ́ for now ẹ jọ̀ọ́ torí Ọlọ́run tí yóò ní bàjẹ́ ṣe ti gbọ́ mọ̀ ẹ mọ̀ bọ́ mọ́ for now nígbà míì tí kò bá dàrú ńgbà míì kò ní tò ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ mọ̀ bọ́ ẹnìkankan mọ́ ẹ̀yin gẹ́ mọ̀ dáná oúnjẹ mọ́nú ilé. èmi àtàwọn ọmọ mi a máa jẹun ní ṣọ́ọ̀bù. ẹ yo
gbogbo àwọn gas cooker ẹ kó ńlẹ̀, gbogbo àwọn abọ́ nǹkan kan ẹ kó wọn ńlẹ̀, ẹ fọ̀ wọ́n pátápátá, ẹ bó wọn lẹ́yìn, ẹ kó wọn ńlẹ̀, ẹ má jò sí nǹkan kan kíchìn mọ́, ká mọ̀ pé fíìmù iṣẹ́ ìbẹ̀rẹ̀ ni. Sọ̀rọ̀ mi ti yé yín sìn. Yes, sir. Ẹ kú kalẹ̀. Ẹ ṣeun, sir.